عن سفيان الثوري رضي الله تعالى عنه. wọ́n ní àfáàgbà tí wọ́n ń pè ní Sufyan al-Thawri kọ́nà bàbá yọnu sí ni. قال wọ́n lọ sọ báyìí pé كنت بمكة ó ní ìbẹ̀ ní Mẹ́kà 3 سنين odidi ọdún mẹ́ta mo lò Mẹ́kà. فكان رجل من آل مكة ó ní bí mo ṣe wá wà mẹ́ ọkùnrin kan ará Mẹ́kà ni. يجيء إلى بيت الحرام كل يوم عند الظهر. Jojoojúmọ́ ni màá ń wá ní Ọlọ́run tá à ń pè ní Baytullahil Haram, jojoojúmọ́ ni màá ń wá bẹ́ẹ̀ bí ọba sì wá náà yóò wá ní ẹ̀yìn àyílà náà yóò wá. ويطوف بالبيت bọ́bá dé yóò kọ́kọ́ tà wá fún bí Ọlọ́run náà ويصلي yóò wá kírun. ثم يسلم علي. bọ́bá kírun tán ibi tí mo jòkó sí lélógún mi tẹ́lẹ̀ ń jòkó yóò sálámà sí níbẹ̀. ويرجع إلى بيته. nísìnyí sálámà sí ní tán yóò kọ́ ilé. فمرض يوما ìmọ̀ wá ìmọ̀ ṣe bẹ́ẹ̀ ọba sàárẹ̀ ìjọba. ودعاني ọwọ́ ara ni pè ní pé bẹ́ẹ̀ bá dénú haramu nínú mọ́sálásí ẹ̀bẹ̀ nìkan báyìí tí máa ń jókòó lélógún báyìí ẹ bá ń pè wá. وقال nígbà tí mo wá dọ́dọ̀ rẹ̀ wọ́n sọ báyìí fún mi pé إذا مت فاغسلني lílẹ̀ tọ́rẹ̀ mi yóò bó bá lọ já sí kú ìwọ ni kọ́ ọ̀wẹ̀ mi ò بنفسك. ìwọ ni ọ̀wẹ̀ mi fúnra rẹ̀ ń já sí pé àsọ́ọ́lẹ̀ òkúta níyà ìtòkù bá sọ́ọ́lẹ̀ gbọdọ̀ tẹ̀lé mi kọ́dà Kùránì ó fìdí rẹ̀ múlẹ̀. ó lè pa àwọn ọmọ rẹ̀ kalẹ̀ ó lè pa àwọn ọmọ rẹ̀ kalẹ̀ àfọ́gbẹ̀ sí olùtẹ́jọ àtẹ́gùn nínú àwọn àtàfà nínú ọwọ́ àwọn bàbá tó bí bàbá dásẹ́ nínú bàbá wà dásẹ́ ọlọ́gbà ẹ̀wọ̀n aláàbẹ̀ dásẹ́ nígbà àwọn ọwọ́ àfá ẹnìkan ló kàn tó àfá àṣọ àfẹ́lẹ̀ pé bàbá ìwọ̀n bàbá tó bí bàbá dásẹ́ pé ó wà náà fún àwọn 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 ìgbà ṣéèrò bí láyà ọlọ́run wọn lágbàdá àwọn náà sọ ọkọ̀ kalẹ̀ àwọn tí ó rí àwọn inú àwọn tí wọ́n ní rí àwọn àfàwọ̀ Usmanu Muhyiddin Usmanu Quranda àfàwọ̀ ni wọ́n ló dún wáṣẹ̀ bẹ̀rẹ̀ ọmọ tó ń wáṣẹ̀ bẹ̀rẹ̀ wọn inú tá àfà kọ̀wáì tí ó rí láyà kọ̀ kalẹ̀ àfàwọ̀ ìlú àwọn ọmọ àfàwọ̀ ìlú sì débẹ̀ ó sì lẹ́rù lọ́wọ́ wọlé nínú àwọn afá ní kọ́ ọ̀gbọ̀n àwọn ọmọ ọdún wọn ò sì jẹ́ lómi ọ̀wọ́dé lọ́rọ̀ ẹni bí òkú wà lábẹ́ lọ́wọ́ àwọn bàbá mi nílé àwọn ọmọdé tó ti wọn ní akẹ́kẹ́ wọn o lè sàsọ́lẹ̀ fún àwọn ọmọ rẹ̀ wọ́n yí sá ààrẹ tí ń wù í tọ́ ọlọ́mọ ní títẹ́lẹ̀ àáfà kìíní àwọn ọmọ ẹ̀sọ́ fún àwọn ọmọ fẹ́ kí wọ́n wẹ̀ pọ́lì ò lè sọ pé ìmáàmù kìíní ní kó kí n sí mi lá ó lè sọ́kàlẹ̀ olùfà àwọn ọmọ rẹ̀ ló ti sàmbá ẹ̀mí pẹ́lá ìdí àwọn ọmọ wọn ránṣẹ́ sí bàbá ẹlẹ́pẹ̀lẹ́ bí àsọ́lẹ̀ bàbá ọmọ gbẹ́kẹ̀lẹ́ wọ́n sì mú àwọn tí ó rí àwọn ọmọ lè wà nínú àti wọn wá sí afẹ́ wọn wà lọ́wọ́ sọ̀rọ̀ ọ̀sẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀fọ́ báyìí tí kò bá sí tó mọ̀ àsọ́lẹ̀ òkú bẹ́ẹ̀ sì làsọ́ọ́lẹ̀ ògún náà bẹ́ẹ̀ bá yí padà sàgbákò ẹ̀jọ̀ fèsì ara níwájú Ọlọ́run. bóyá bàbá yìí láwọn ti ń gbé ọ̀dọ̀ rẹ̀ torí bàbá wa sàkárì ìyá lókè ìdìbò karamakara ti gbé ọ̀dọ̀ wọn àwọn tó ń gbé ọ̀dọ̀ wọn wọn fẹ́ òun yóò sì máa dá sàkárì ìyá rẹ̀ bí wọn bí ọkọ̀ sí mọ́ni lókè ìdìbò wọn àwọn jáde kọ́nà bá ní ọkọ̀ ní ọba kúrò ilé títí àmọ́ bí ọba pọ̀ ìjọba tó lọ́wọ́ òwò lásìkò yàrá méjèèjì kò sí nínú ọmọ fún yẹsọ mọ ń gbé ọ̀dọ̀ òun máa káàdì fáwọn àgbàdo àwọn sọ̀rọ̀ àsọọ́lẹ̀ gbọ́dọ̀ yí padà èèyàn gbọ́dọ̀ yí àsọọ́lẹ̀ òkú padà bẹ́ẹ̀ náà ni gbogbo bá rí tọ̀ ilé méjì
ní ẹ̀fọ́dà ajá sí bí èyí tí ń bẹ sùúrù lórí lẹ́sẹ̀ títí ní òun lọ kàwé fún àdájọ́ sí bí ẹ̀yọ́ ẹ̀gbọ̀dọ̀ bẹ́ẹ̀ bá ní ìpadà àkọ́kọ́ yóò dàgbára. á ní bẹ́ẹ̀ ẹni tó wọ́n sọ tí wọ́n ní ẹ̀ wọ́n sọ tí wọ́n àwọn alágbègbè àwọn alágbègbè lájà sí bí ti jẹ́ kò sínú tíra alẹ́ yẹn sọ nkẹ́ oògùn rẹ̀ àwọn anìtọ̀ rufai tí ń wà ní ọ̀dọ̀ mi ló ti gbéyàwó gbogbo tó mẹ́jọ tí ó sì yàwó èmi ni rufai ilé tí mo kọ́ tí ń bẹ dẹ́rẹ̀ wò tí mọ́sálásí bẹ lọ́wọ́ ẹgbẹ́ òun fún òun mẹ́fà ní kọ́mọkànlá àwọn ẹgbẹ́ mi ọmọ àyà mi ọmọ àyà mi ìsá wọn bí mi já òun wọn bí mi ọdún kan náà lájọ ọlọ́run mo sì kẹ́ ilé ìgbé tí ń bẹ táyọ̀ àdàmẹ́rin òun mo fún ìsìn kọ́kàlẹ̀ ó sì pa àwọn akàlẹ̀ ìsọ̀ fún òun kọ́kàlẹ̀ ìsá òun máa yá mo fún ní ilé ìgbé táyọ̀ ẹgbẹ́ stídíọ̀mù gbogbo bá dùn gbogbo bá dà èyí tó bá yí padà nínú yẹn kò ní kún lẹ́nu tí ìwọ ọ̀la mi gbọdọ̀ yí padà ọgbà wà bọ̀ lọ káírò òde nínú ọmọ bàbá tàbí inna Allah ta'ala ẹ̀yàní ó kíákíá ó fi ikú ṣe ìbàjẹ́ tó sọ́kàlẹ̀ òun ló lógún ẹ̀ bó ti ní wọ́n sí ní wọ́n sí ní ọwọ́ ní tọ̀ márùn tó wá sẹ́kù ọmọ àfáà mi tó kọ́ mi lẹ́nu kùránì tọ́lọ́ fi ní mọ̀ tó lọ́tún ní mo bàbá rẹ̀ lọ́dọ̀ fi sọ sábà bí mi ní ti gbé lọ́wọ́ dáhùn tààsí lẹ́kí ní méjèèjì ẹlẹ́kìtà lọ́nà ọ̀fẹ́ kí n lágbára àti sí ọmọ àfáà mi fún lúsà gbogbo bó ti tó kálẹ̀ ní ẹgbẹ́ ọ̀rọ̀ tó yẹ lọ́wọ́ ní tọ̀ bẹ́ẹ̀ ni tó kù ẹ̀yìn mẹ́rẹ̀ rẹ̀ ẹ̀mù ẹ̀gbọ́dọ̀ yí padà ẹ̀fẹ́ ní ẹ̀tẹ̀ yí padà àwọn olóyìí yìí náà rẹ̀ àsọ́lẹ̀ ẹ̀ máa wò fún yàtọ̀ sọ̀rọ̀ yìí ìní rẹ̀ nìkan sẹ́ mo yẹ kẹ̀kẹ́ wá sí gbọ́ rẹ̀ àwọn wa rẹ̀ ní lọ ni wọ́n ẹ̀ máa wọlé sí wọ́n jọ ń pàdé mu ní mọ́tàlásí níbi ọlọ́wọ́ tí ó tún wá dára ẹ̀rọ ọ̀gá àwọn ẹgbẹ́ aráàlú ní ìtàwọn tó wọ́n náà wọ́n máa bá sí kí wọ́n bá jẹ́ nílùú àgbẹ̀ náà lọ́wọ́ sálámà ti sálámà ó kí ra wọn kọ́tà. wọn dáwọ̀ ọmọ mọ́sálásí. wọn ọ̀dọ́ ọmọ mọ́sálásí àkókò yìí kọ́dà àwọn ọmọ mi tó dùn gbẹ̀rẹ̀ kọ́tọ̀ ọmọ mọ́sálásí ni wọ́n tó dùn. tó bá bàbá wa tà ní ọlọ́pàá akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ tó ti lọ àwọn sẹ́kù òwò kọ̀ọ̀kan ní mọ́sálásí àwọn ọmọ ọmọdé máa tó lọ bàbá wa sọ̀rọ̀ máa tó lọ ẹ̀rí ìwé ìwé tó lọ fún ọdún ìgbà àwọn òní orí mọ́ wọ́n bẹ lò ó lẹ́nu bí sáyé ìbá wa kí ká sálábà dàgbọ́ la ní wọ́n lùdà àwọn òní kí ni wọ́n olùdó kí sáyé àpàdé àpàdé pa àwọn òkúrò ẹgbẹ́ ọmọ wọn ọ̀gá wọn àwọn mọ́sálásí wọn ọ̀gá láyé ìwúyà àǹkí ni alásámú àkọ́kọ́ ànímọ́lẹ́dẹ̀ ọlọ́run kan òkè ásámú ẹyọ kan kí lọ́pọ̀ dáadáa nìkan ó sì kéwú olóòrùn ọ̀dọ̀ kéwú òun náà bí àwọn ọ̀dọ̀ kéwú láì ó sì kí ásámú ẹyọ kan lára ẹ̀yọ dáadáa àti ìgbàlá ásámú ẹyọ kan òkè àfikọ́mọ̀ ìjà sáyé ayé ní yóò ti sáré wọlé torí ayé ni ẹni kẹta ọ̀sìn láyé mọ́lásí làdáni nìkan ló tí ó dúró sí lọ́dọ̀ ní pẹ̀lú àwẹ̀ rẹ̀ tí ó dúró sí kọ́dà bóun náà bá tó ráyè ibi tí dúró sí mọ́nì tí àfa tọ́ bá dín ó gbóbi tí ọba dúró sí kọ́mọ̀ sí làdáni rẹ̀ sí lè máa mú àwọn ọgbẹ́dọ̀ àwọn olókèrè fún àyè wọn bí lè máa mú náà bá wá ẹrù ní ọkọ̀ pẹ́tọ́ mú àdájọ́ ọ̀rọ̀ kíkí nígbà wà kí òkú méjì tó tún náà lọ lẹ́kẹ̀ẹ́ta
tọrọ wà dé torí wọn bó ti ẹjọ́ ẹ̀dá wà kí wù kí òun ó ní gbọ́dọ̀ wọn kà wù mí ó sì gbọ́dọ̀ wọn bá yí tọ́ba fẹ́ sáájú torí òun wọn ọlọ́run nìkan ní ìgbàgbé kan ọ̀rọ̀ mú ni ó lè tó kalẹ̀ bẹ́ẹ̀ tó lè fẹ́ mọ́ sí òun nìyí bẹ́ẹ̀ náà ni bàbá tó fẹ́ kó mọ́ tí mo gbé yàfa ìdílé ó sì yọ lórí gbàgbé bẹ́ẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Àwọn ọ̀rọ̀ mi àtọ̀ òfin yóò wọ́n gbé àpò ìfowó yìí sí. Ẹ dàpọ̀ mọ́ sọ́mà mi ní Bukhari. Ọ̀dà ẹ bá sàbílà sí. Ọ̀sọ̀ mi ló wọ̀. Wọ́n fi mọ́ wálé ní àwọn ọ̀rọ̀ gbé ọkọ̀ náà jáde àwọn ọ̀bà àwọn ayélujára tó fi lọ lórí. Sàbẹ̀ iná ọ̀hà olúwa ti ẹ̀ lẹ́yìn mọ́ kókó ni. Ọlọ́run fún gbogbo wọn rẹ̀ pápá àfáà lé ní bónọ́ọ̀sì lọ́dọ̀ kò ṣe wá. A máa dẹrùn. Wọ́n bẹ̀ gbọ́dọ̀ rí wuli. Àwọn ọmọ sọ̀rọ̀ lẹ́nu àwọn ẹgbẹ́ wọn ló kọ́ ọmọ náà wọ́n ní ọmọ jẹ́ afáwọn ọmọ sọ̀rọ̀ lẹ́nu bẹ́ẹ̀ bá wá gbọ́ tí wọ́n lọ́wọ́ àwọn ọlọ́pàá ó bùkẹ́ ẹ̀tú ẹ̀ wá lọ owó máa jáde bónọ́ọ̀sì lọ́wọ́ kò sí bá wà fà ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ mọ́ ẹ̀ ní yóò sì máa dùn ẹ̀ má jẹ́ wá o ẹ̀ mọ́ ẹ̀ dákẹ́ bá wà pé jáde o bẹ́ẹ̀ náà ẹ̀ bá dáwà wíwá náà ni wọ́n ti bẹ́ẹ̀ wíjọba ọ̀fẹ́ lọ mọ́ ẹgbà lọ́wọ́ tí ẹ̀kẹ́ lóbi bí ọ̀gá lọ́wọ́ tí ọlọ́run fi ṣe bónọ́ọ̀sì fún wa ní ọlọ́run fi ṣe bónọ́ọ̀sì fún wa ní ẹ̀rẹ́ ìdíwọ́ tó bí lọ́wọ́ ẹ̀rọ ní ṣe àmà ìwọ̀n ẹ̀rọ ti wò yóò ju ti ọ̀rẹ́ mi lọ́wọ́ ẹ̀rọ ẹ̀wà ojú mi ti mú ẹ̀rọ ní ọwọ́ akẹ́ tí ó bí gbé ọdún ọ̀rẹ́ ni ní bá ti kú dá fàksílì bínáfsì ìwọ ni ọwọ́ ẹ̀mí ìwọ ni ọwọ́ ẹ̀mí sẹ́yìn àkàlẹ̀ wá dá ìyàwó ìwọ náà sáájú gbogbo àwọn tí ó wẹ̀ kọ̀wé àwọn ẹni ọ̀rọ̀ orí ìmọ̀gbọ̀n ìwádìí bá ti wá fẹ́ fọ́ ìyá tó ẹ̀ ti ṣe wẹ̀ fún bẹ́ẹ̀ dáadáa àwọn ẹ̀rí ẹ̀rọ àníyàn lọ yàtọ̀ bẹ́ẹ̀ náà ìgbìyànjú ọ̀gbẹ́ ẹ̀jẹ̀ ìmọ̀ ẹ̀dọ́ ẹ̀jẹ̀ ìfimá gbogbo ẹ̀ bí ó ti wẹ̀ ẹ̀ máa wẹ̀ bí ó ga ṣáájú kí ẹ tó wẹ̀ ìlú tó béèrè pẹ̀lú omi dáadáa ọ̀tọ̀ àníyàn lọ yàtọ̀ ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ tó ní àníyàn lọ yàtọ̀ Iwi ọ̀dàmílẹ̀ gan-an ni báwọn kọ́ ọ̀nà ọkọ̀ ni bàbá lẹ́yìn kọ̀kọ́ wọn dà ẹni kọ̀kọ́ wọn practice ìwé jẹ́nàbà mú wáyé sí ẹlòmí ọ̀bẹ̀rẹ̀ báyìí lẹ́sìn jùlá kí ní gbọ́mù sẹ́sìn ọlọ́run ó sì gbọ́dọ̀ yí ọ gbọ́dọ̀ yí ìyàwó rẹ obìnrin bẹ́ tí ń wẹ òkú wọ́n lọ pè ní kẹjọ náà ni ó sì máa kàfọ́ sókèdè ní ọkà ọgbẹ̀ tó ní ẹ̀fún ní àlùfá ìgbọ̀wọ́ ọkọ̀ ọkọ̀ tó bẹ̀rẹ̀ ní sí yóò mọ̀ lórí ẹ̀yọ́ máa bá ní ọ̀nà sàdátù báwọn afáà yóò bá fọ́ ní ẹ̀yà sàdátù ẹ̀wà aláwọ̀ afáà yóò tí ẹ̀ sàlàyé ó mọ̀ tí gbẹ̀jẹ́ nípa àwọn ọ̀yá gbogbo wa fẹ́ mọ̀ àbá mẹ́mọ̀ yìí àbí bí ní ìdáyé ni ó sì máa ṣe rí lọ́dà ẹ̀kọ́ wọn náà ẹ̀yìn tẹ́ bá fẹ́ rọ ẹ̀jẹ̀ olóògbé ọjọ́ tí mo ní ma ẹ̀jẹ̀ ti dá òótọ́ bẹ́ẹ̀ ti sí ni láyé gbàdé sí ni ẹ̀ẹ̀kọ́ wọn ní o àbí ká máa lò láyé máa tó bá wà kò ní ìrà fún ìwọ ẹ̀kọ́ wọn ní wọlé kẹ́kọ̀ọ́ wá ká ọ̀sán wà kún wá sàlátù lọ àwọn
ìyá wa máa ní mọ́tò arúgbó rẹ̀ pẹ̀lú àwọn olùkọ́ àwọn ìṣẹ̀lẹ̀ ayé lọ́wọ́. Bismillahirrahmanirrahim. Qul ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Gbogbo àwọn ìyá wa àgbàlagbà ní gbogbo ọ̀nà ọjà wọn yẹn pátápátá lọ́dọ̀ wa ní iná tí wọ́n jọ máa kéwà lọ́dọ̀ ọ̀dọ̀ àwọn olóró gbó ìyá ni wọ́n máa rí kẹ́ lọ́dọ̀ ọ̀dọ̀ ìsìn musari títí náà kìí àwọn ẹ̀rọ wọn jẹ́ alájà kọ́ wọn ní dàdá ìlú àìráàtì wọ́n sì ha ẹ wà láyé ha wà láyé wà láyé wà láyé tí àwọn ẹ̀rọ bá tó bá bẹ́ẹ̀ di òbí èyí tí ń ta lẹ̀kẹ̀ èyí tí ń tẹ gbogbo pa làwọn sọ́yà lọ́wọ́ ìgbà wọn ẹ̀mí ní ìlú ẹ̀mí aláwọ̀ máa sọ́yà ìwàlẹ́nu aláwọ̀ ẹ̀ máa ń gbé yà àwọn ìyá wọn ni bẹ́ẹ̀ lẹ́nu tó bá gbà ní kùránì ní ayé ẹ̀sẹ̀ àwọn ìfẹ́ ẹ̀dá èmi àti ọlọ́jọ́ ìdájọ́ lọ́wọ́ òkú wàlúwà ní òbí tó kí lè ti mẹ́bẹ̀ ìdíje wọ́n ti wá ti rẹ̀ mọ́ àwọn olùkú rẹ̀ mọ́ àwọn wọ́n á rí àwọn ọmọdé àwọn ẹ̀dá ti gbèrú tó rẹ̀ lọ́ta ní kọ́kọ́ wà lọ́wọ́ ẹ̀ sílẹ̀ pàdé fẹ́ wọ ilé tó àwọn ọmọ sí ilẹ̀ ẹ̀dá ní àwọn ẹ̀dá ní ìyá mi ti kú ní ìlú àtọ́lẹ́ ìlú àtọ́lẹ́ ní ẹ̀dá ní ìyàgbé sọ́ọ́ ìlú ìyàwó dà ẹ̀ bẹ́ẹ̀ mo gbé yọ̀bá ké dáadáa kì í sọ bí òkè dáadáa lẹ́yìn náà mo gbé ọ̀rọ̀ ìlú lẹ́yìn ìwọ̀n kọ́tún ìyàgbé tó bá tó ní kó máa yọ ìbẹ̀rù tó ti yẹ káàkiri yá ikú ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ wọ́n yẹ ọ̀rọ̀ akéwì rẹ̀ wọ́n máa ti ní bàtà.